Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Mùsùlùmí. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Mùsùlùmí. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Mùsùlùmí TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Mùsùlùmí TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Kò sí ẹnìkan tí mo bẹ̀rù lẹ́yìn ọlọ́ kí ló ó ṣe gan-an ná pápátá ẹ̀rọ àpá mi ta ló sọ fún ẹ tẹ́lẹ̀ pé mi ì ní kú ṣé mo sọ pé mo fẹ́ ju ayé ẹ o akún kékeré àwọn tó kéré jù mí lọ ti kú ẹni tẹ́mi àti ẹjọ́ jókòó primary school Abdulrasheed lórúkọ ẹ̀ ó ti jáde láyé kó primary school fi kú àǹfààní lèmi rí ìgbà mo secondary school mo mọ àwọn colleagues wa tí wọ́n kú ìgbà tí mo wà ní èké mo mọ àwọn colleagues wa tí wọ́n kú ìgbà tí mo wà tí mo ń ṣe NC ní college mo mọ àwọn colleagues wa tí wọ́n kú ìgbà tí mo ń ṣe first degree mo mọ àwọn colleagues wa tí wọ́n kú ìgbà tí mo ń ṣe master mo mọ àwọn colleagues wa tí wọ́n kú mo mọ àwọn tá a jọ pẹ̀lẹ́ PhD tí wọ́n parí ẹ̀ tí wọ́n ti jáde láyé tẹ́mi bọ́ wà láyé dì sí wàá máa dẹ́rù kú bà mí àbó rò pé tí n bá kú lọ́la mo ṣánkú ni mi ò ṣánkú o mo láwọn ìyàwó mo láwọn ọmọ tó o bá sì wò pé bí n bá kú mo ò ní jẹ́ èèyàn ìjẹ́ èèyàn mo ò sí lọ́wọ́ rẹ torí gbà tí bàbá tèmi náà fúgbà mo wà ní primary school tí mo wà ní primary 1 mo jẹ́ ntọ́lọ̀ ní mo fẹ́ jẹ́ àbí ǹjẹ́ we don't without anybody ọba àríkẹ́lá mọ̀ ní tí kálukú ọ̀jẹ̀ èmi ò bẹ̀rù kú o. o bá sì wò pé á fi ẹ̀wọ̀n ni àwọn àfẹ́ ẹni ọlọ́run náà wọ́n lo ẹ̀wọ̀n àwọn àfẹ́ ẹni ọlọ́run wọ́n máa lo ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ wọn kọ tírà nú ẹ̀wọ̀n kí ló dé fi dẹ́rù bà wá a fi sàárẹ̀ a sàásì àárẹ̀ ó ṣe àìmọye àárẹ̀ àrẹ́bí ayù tí kò sàárẹ̀ báyìí bí ọlọ́run kí lọ wá fẹ́ fi halẹ̀ mọ́ wa ó yá sọ nǹkan mi táwọn àfi àmọ́ ẹbẹ̀rù gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ Christian l'Ógbómọ̀ṣọ́ èèyàn dáadáa ni yín o tẹ́ ẹ bá mọ̀ pé ẹ̀ máa ń pa ẹ̀ gbogbo yín abẹ́rẹ́ yín lọ́dọ̀ ẹni tó dà wá dàbí ẹ sọ fún kó tó gẹ́ ẹ jáde ẹ sọ̀rọ̀ tẹ́ ẹ bá jáde kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ mọ̀ ń pa ẹ̀ ń dọ́gbọ́n ni. Àkílódé àwọn òdẹ sí yírù náà ẹ̀ ń ṣe ń dájú wa rú Ọlọ́run ló ní kí n má ì tí ì sọ̀rọ̀ ẹ wá jẹ́ ń fáyè lè kún ká máa wá lọ àwọn oṣù mo fẹ́ bá sọ eléyìí Ọlọ́run ní wala takunu alladhina tafarraqu ẹ̀yin mùsùlùmí ẹ má dàbí àwọn tí wọ́n ń pín ẹ má pèrà ń yẹlẹyẹlẹ wàhtálàfù min ba'di ma ja'ahumul bayyinat kẹ wá sọ́ra ayé kẹ pèrà ń yẹlẹyẹlẹ nígbà tó dúdú ti dé nígbà tó bá ní kí ọ láti fọ̀nà mọ́ yín ẹ má ṣe bẹ́ẹ̀ wa ulaika lahum adhabun alim azim ẹ̀yin tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ jì àwọn ẹgbẹ́ Ọlọ́run ẹ wọ Ọlọ́run ní ọjọ́ tí mo ń sọ fún yín yawma tabyaddu wujuhun wa taswaddu wujuh ọjọ́ kan bọ̀ ojú àwọn kan dúdú ojú àwọn kan funfun amma alladhina byaddat wujuhum tẹ́rí gbogbo àwọn tí ojú wọn bá funfun lálìkẹ́ àmọ́ Ọlọ́run fa fi rahmatillah àwọn yẹn ni wọ́n wà nínú àánú Ọlọ́run kéré tí wọ́n fi wà nínú àánú Ọlọ́run wọn dúró níbi kẹ́sìn wọn dàrú bọ́ ẹ̀yin mùsùlùmí tẹ́ ń dó síbi kẹ́sìn wá dàrú ojú yín ò dúdú lálìkẹ́ àmọ́ ni ojú yín ò ní funfun àwọn ò sì fẹ́ kójú yín dúdú torí pé mùsùlùmí làwa àti yín kájọ wàlùjọ́ náà là ń fẹ́ tàlẹ́ni tó ń rokú sí mùsùlùmí ẹgbẹ́ ẹwọ́ ìrokú nínú kú sẹ́nì kankan gbogbo orí mùsùlùmí ni ẹ máa bọ̀ padà ní ìsìláàmù ẹ má rò pé ní ìsìláàmù lẹ́wà ẹ gbọ́ dáadáa ẹni tó dúró síbi tẹ́ni tí kìí ṣe mùsùlùmí tí ń darí ẹ̀ ṣé mùsùlùmí sì ni má rò pé ní ìsìláàmù lẹ́wà a nífẹ̀ẹ́ yẹn máa bọ̀ ẹjẹ́ àjọ máa ṣe
bá a ṣe ń pè ń pé kẹ́ máa bọ̀ yìí kì í ṣe pé nǹkan kan lẹ́ni tẹ́ fẹ́ ọ̀fà wa tá à ní ṣùgbọ́n nítorí ìkálẹ̀jọ sórí ire ni wọ́n ń dàwárù gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ gbogbo yín pátá èèyàn rẹ ní má torí ipò má torí owó kí ló fẹ́ bàbá Dr. Saka Adégbìtẹ́ ọmọ Balógun Táíwò Gbẹ̀bí bá àbárí mọ́kọ́ mùsùlùmí òdodo ní bàbá mùsùlùmí òdodo ní bàbá pẹ̀lú ògbọ́lọ́n bàbá ẹ̀ ní máa padà sí ibú ẹ̀mí bàbá ẹ̀mí yóò gùn dáadáa ẹ̀mí yóò gùn dáadáa ẹ jẹ́ á ṣe bí bàbá Saka Balógun ẹ jẹ́ á ṣe bí tiwọn kí là lè dúró déédéé bí tiwọn sí kí ló fẹ́ gbà tó rò pọ́lọ́hun ò lè fún ẹ kí sì ló rò pé onílọ́wọ́ tọ́lọ́hun ò lè gbà ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run aqulu qawli hadha astaghfirullaha li wa lakum amru bil adli wal ihsan wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal bagyi ya'idhukum la'allakum tadhakkarun ó túbà la ṣe tán yìí ẹ máa wò ní ìsìn o àwọn ará bí wọ́n tún sọ fáwọn èèyàn wa pé ẹ jáde ẹ lọ́fẹ̀ẹ́sì a mọ̀ pé wọ́n á tì ẹ jáde pé kò fèsì wọ́n náà wọ́n máa tì jáde wọ́n mọ̀ ọmọ burúkú inú wa tí wọ́n lè torí ẹ̀ bomi gbóná àwọn sì lọ́mọ tí wọ́n ń bẹ̀ wọ́n ní ránṣẹ́ dé tòrútòrú ìwọ náà wọ́n máa rán jáde kó sọ̀rọ̀ kó tún lè da ẹ̀sìn wa rú fọ́dà àwa ò ní sọ tí ò dá sí ẹ ní àwẹ̀ láwà gbogbo irú ẹ̀yin tí wọ́n máa ránṣẹ́ bẹ́ẹ̀ jáde kó ní arọ́bá fín ni as your own funeral ta ló rò pé n tó ń sọ yẹn kàn ṣé báwa mọ̀ pé ògbọ́n ló fi ń sọ bẹ́ẹ̀ a mọ̀ pé ògbọ́n ló fi ń sọ bẹ́ẹ̀ kẹ́ ìkà ò ṣe tí ẹ bẹ́ẹ̀ àwọn ọmọ wo làwa rán síta pé kán máa bú àwọn olórí ẹ̀sìn wọn àwọn wo la rán síta pé kán máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ pé ìwọ ó dùn ún lò wọ́n ń gbá ẹ káàkiri bíi bọ́ọ̀lù wọ́n ń lò against àwa mùsùlùmí ọmọ ìyá rẹ̀ inú ẹ̀ sì ń dùn bí ẹni kò ń ṣe nǹkan tó dáa wọ́n wá ní kó máa lọ sọ pé ayélára ṣáyélára nìwọ kí ni tiẹ̀ ó ìfà ayélára ilẹ̀ ká máa rán nǹkan wá ní ilé wa àbẹ́yìn ò ní ti ń tẹ̀ràn lé bẹ́ẹ̀ bá ní tẹ̀ràn lé yín á jẹ́ pé lé yín ò tóbi gbogbo ilé tó bá tóbi tó wúwo yóò ní tí wọ́n rán bẹ̀ ẹ jẹ́ àsinmi bá ti ẹ̀já lára ló bóde tí ń pariwo yẹ́bá wa náà fi mọ àwọn ẹ̀hàn nánú ilé wa ẹ̀jẹ̀ ẹ̀já mọ àwọn ẹ̀hàn nánú ilé wa gan ẹ̀jẹ̀ á dá wọn mọ̀ rọra mọ̀ pé kò sẹ́hàn náà lé wa ẹ̀yin lẹ́ ń tì wọ́n ẹ̀yin náà sì nílé tí ebi wọ́n ń bẹ̀yìn náà fà á nú ilé yìí àbá àbáyé fà wọn àbá yín fà lẹ̀ kó nǹkan ọ̀tún jọ́tẹ̀ ti débẹ̀ kí lẹ̀ fà wá náà lẹ̀ ká mọ̀ dá lọ kóòtù fúnra wa sí ẹ má di gbàrọ̀ mí dẹ́lẹ́ ajínigbé yín mọ́ dọ̀kọ̀ ẹ̀rí kí ló dé ẹ̀jẹ̀ á sí mi mo ti ṣe irú túbà yìí ti pẹ́ ó sì tí ìtàn tó ń bọ̀ níjọ́ tí ó délé ẹ̀ mọ̀ kí ló dé mùsùlùmí làwa nobody can threaten us lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa kò sẹ́ni tó lè halẹ̀ mọ́ wa ẹ̀sìn wa là ń wí o we are ready to respect anybody tó bá respect ẹ̀sìn wa gbogbo ẹni tí ò bá kẹ̀sìn wa kún kò ní lápọ̀lé kankan lọ́dọ̀ wa à ń respect ẹ̀sìn kálukú ẹ̀yin náà respect ẹ̀sìn wa là ń sọ ẹ̀sìn wa mo tún gbọ́njọ́ mi o mọ̀ pé lẹ́yìn útúbà yìí ìpè ọ̀pọ̀ ìmáàmù ṣe bá a sọ pé a fẹ́ sọdún ẹ mọ iye èèyàn tó ti pè mí ní pé ìbò láti sọdún bó láti fẹ́ kírun ìmáàmù ṣe é kírun ìmáàmù ṣe é ní kírun inú farú béèrè yẹn ṣé bẹ́ẹ̀ làwọn pásítọ̀ tí náà máa bí ní èrè pé ṣe ṣọdún ṣe ìṣẹ́ bolẹ̀ ti fẹ́ ṣọgbọ́lẹ̀ ti ní ṣe kí ló dé bẹ́ẹ̀ ń dà wá láàmú gbogbo ìgbà ẹjọ́ kìlọ̀ fún wáyé bá mọ̀ wọn pé ká sinmi o ìbínú ọlọ́run ń bọ̀ ó dẹ̀ máa dé àfi tá bá fẹ̀sìn wálẹ̀ lọ́rùn lókù àfi tá bá mú nǹkan mú ìmọ̀ ọlọ́run lókù àtà àsìn nǹkan mi lẹ́yìn ọlọ́run wà máa wòran ọlọ́run ní wọ́n ọlọ́run ní wọ́n yín rán ẹ jẹ́ ìyá kí ló dé ẹ fẹ̀sìn wálẹ̀ náà ọmọ ilé mi kì í ṣe ọmọ ilé kí ló kàn ń bàjọ́ máa lè ẹ
ẹ fi mílẹ̀ pẹ̀lú ọmọ àlè mi kí ni ti wọn àbá àgbèrú tọ́lé ayé lára what's your own problem ìbá máa ń ní bàbá kí n jábọ́ láti sánmọ̀ kí ni tiẹ̀ ìbá máa ń ní ìyá ó ṣe pé wọ́n lọ ímpọ́ọ̀tù ìyá mi gan wá ní kọ́kọ́kọ́ ó tiẹ̀ máa ń níran kí ni problem ti ní pẹ̀lú yẹn ẹfẹ̀sìn wálẹ̀ ẹ̀ ń wí tí ọkàn yìí min husn islam al-mar'i tarku ma la ya'ni má fún mi sùúrù gbẹ̀ntẹ́ ìṣẹ́jú sí mi lọ́ọ̀kan má ṣẹ́jú